níṣe lariwo ńlá mà sọ tí inú sì ń bí àwọn ọmọ Yorùbá títí di àsìkò yìí o pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó kan yan àwọn ojúlówó ọmọ Èkó tí wọ́n pera wọn ní The Renaissance Patriot Foundation tí wọ́n sọ síta ọ̀ lábẹ́ ìdarí olùdarí wọn ọ̀gbẹ́ni Adélàní Adéníjì Àdèlé táwọn ọmọ Yorùbá sì ń sọ fún wọn pé ó yẹ kí ọba ìlú Èkó ọba Rílù Àkíolú àti àwọn àgbààgbà ìlú Èkó kí wọ́n jáde kí wọ́n tètè sọ̀rọ̀ sí ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ náà ó lè padà jẹ́ kí àwọn àjèjì kan máa fi Yorùbá ṣẹlẹ́yà tàbí bá wọn jà pé àwọn kọ́ ló ní ìlú Èkó gẹ́gẹ́ bó ṣe ń wà láti ọdún díẹ̀ sẹ́yìn. Ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ yìí, kí ló bí awuyewuye? Ó mà ní awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára pé gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe dá orin orílẹ̀-èdè ìyún national anthem padà sí ti àtijọ́, wọ́n ní ìgbésẹ̀ tó ti ń lọ láti dá ìjọba padà ìyún ìjọba Nàìjíríà padà sí ìta ń ṣe tẹ́lẹ̀ ìyún ìjọba ẹlẹ́kùnjẹkùn tí wọ́n ń pè ní regional government tí ẹ̀yà kọ̀ọ̀kan tó ń dáṣe ìjọba rẹ̀ ìyún àwọn ìjọba tí àwọn bíi olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóògbé Ahmadu Bello àti olóògbé Michael Okpara tí wọ́n ṣe lọ́yìn ọjọ́ sí. Nígbà tí eléyìí ti ń ṣẹlẹ̀, inú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ló máa ń dùn pé bí àwọn ò bá tiẹ̀ tí ì gba òmìnira táwọn wà, bí wọ́n bá ṣe padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn, òun náà fẹ́ farajọ òmìnira tí ó sì dáa kó tó di pé òmìnira ó padà dé. Àsìkò tí inú àwọn ọmọ Yorùbá ń dùn, ó ní ẹgbẹ́ àwọn ọmọ Èkó ìyún The Renaissance Patriot Foundation ni wọ́n máa sọ̀rọ̀ síta ìpè wá ń bí o bí ìjọba ẹlẹ́kùnjẹkùn bá bẹ̀rẹ̀ tí ẹ̀yà Yorùbá ń dáṣèjọba ẹ̀, àwọn ò ní sí lára Yorùbá o, àwọn kò bá Yorùbá ṣe. Wọ́n ní kí àwọn Yorùbá dá dúró, Èkó máa dá wà ní. Kódà wọ́n ní gedegbe lèkó wà ìyún àṣà tó gbajúmọ̀ tó máa ń dá, ó láwọn ò ní bá Yorùbá lọ o. Ẹgbẹ́ The Renaissance Patriot Foundation wọ́n jẹ́ kó dì í mọ̀ ìpè kódà lásìkò tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ń ṣe àkóso ilẹ̀ Yorùbá, Èkó ò sí lábẹ́ Èkó dá yàtọ̀ ni. Sọ́ọ̀sì tó jẹ́ kó dì í mọ̀ pé kódà nígbà tó fẹ́ fi ìlú Èkó fi agídí fi wọ́n sí ara Yorùbá, níṣẹ́ làwọn ọba Èkó àti àwọn àgbààgbà ìlú Èkó náà takò wọ́n. Wọ́n ní orí èyí yìí làwọn náà sì dúró sí bí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ẹlẹ́kùnjẹkùn kí àwọn Yorùbá lọ máa dáṣèjọba wọn o, kí wọ́n yọ ìpínlẹ̀ Èkó kúrò ńbẹ̀ nítorí pé gedegbe lèkó wà, àwọn ò ní bá wọn sí lára ìjọba ìwọ̀ oòrùn ìyún Western Region mọ́. Gbéra àti ẹgbẹ́ Renaissance Patriot Foundation sọ̀rọ̀ yìí, ìní inú mà ti ń bí àwọn ọmọ Yorùbá tí wọ́n sì ń sọ̀rọ̀ burúkú sí wọn pé irú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí gan-an ló ń fún àwọn àjèjì pàápàá àwọn ẹ̀yà Ìgbò ní ìgboyà láti máa sọ pé kò sí ẹni tó ní Èkó, Èkó ò ṣe ti Yorùbá, gedegbe lèkó wà, gbogbo ẹ̀yà ló jọ ní Yorùbá. Tí wọ́n sì ní bí àwọn Ìgbò bá ń gbọ́rú ọ̀rọ̀ yìí, kí ló dé tí wọ́n ní máa bá àwọn Yorùbá sọ pé kò sẹ́ni tó ní Èkó, kò kì í ṣe ti Yorùbá, nígbà táwọn ọmọ bíbí ìlú Èkó bá ń sọ fúnra wọn pé àwọn kò bá Yorùbá lọ, gedegbe làwọn wà. Ní báyìí níṣẹ́ lọ̀rọ̀ sì ń jà rìnrìn o táwọn èèyàn tí wọ́n sì ń bẹ àwọn àgbààgbà ìlú Èkó pé kí wọ́n ká àwọn ẹgbẹ́ The Renaissance Patriot Foundation lọ́wọ́ kò lórí ọ̀rọ̀ tó ń sọ náà, kán sì sọ̀rọ̀ síta pé gbogbo ìlú Èkó fara mọ́ ọ̀rọ̀ náà àti pé bí ìjọba ẹlẹ́kùnjẹkùn bá ń lọ, ìlú Èkó náà yóò wà lára ilẹ̀ Yorùbá ìyún Western Region.